Màá bẹ̀ máa sọ̀rọ̀, à ń gbọ́ yín máa sọ̀rọ̀, à ń gbọ́ yín mà. Ṣáàrí sọ́ọ́rí mi sísí gàdí yẹn. Mo ti sọ fún yín mo ní ká yé gbọ́ rẹ̀ jáde. Ṣé àmọ̀ pé ìgbà tí tọ́ fún Ìgbòho ní mọ́tò nísìnyí? Ìgbà tán fún Ìgbòho ní mọ́tò nísìnyí náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n á gbé mọ́tò fún wọn pé Mákindé á gbé mọ́tò. Ṣé ẹ tiẹ̀ ní mọ́tò tó gbé fún yẹn ṣe bí ìwọ náà wà ní Nàìjíríà? Ṣé bí ọmọ bíi táyà iná ti pé ilé ìta fi gbé bí ọwọ́ tà ṣé bí ọmọ bó ṣe rí? Bẹ́ẹ̀ ni táyà yẹn ṣe rí. Wọ́n fi polówó bí ọwọ́ tà. Bó ṣe rí nìyẹn tó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. Ẹjẹ́ àfìyẹn lẹ̀. Ẹjẹ́ kí ni Sisi Gani kó máa ṣe tiẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀. Ìkan tó yẹ kó rán kò rán àti 2021 ló ti ń pè kó bọ́ síta kò bọ́ síta kò ṣe kò dojú rè ṣe ẹni tó fẹ́ ṣe kún kó tún kígbe àtẹ̀bọ̀ àti bàbá pupa tó ń depo lórí ẹ̀ tó ń bóra yẹn tó ń ṣàgbá ọmọ inú ẹ̀ tó ń jáde tó ń sọ̀rọ̀ sí Ìgbòho ṣe bí ìgbà tó ń tẹ̀lé pé Ìgbòho ṣe kọ́ ní káwọn náà wọnú gbó náà wọ́n wọnú gbó kó ṣe bí ó gbéra ní Yorùbá tó bá jẹ́ Yorùbá ni kó máa ṣe tiẹ̀ kí Ìgbòho máa ṣe tiẹ̀ kọ́ lọ pàdé lókè nǹkan táwọn fẹ́ nìyẹn níṣẹ́ pé kọ́kọ́ mọ kákọ́ ní Sisi Gani máa ro tọ́kù ni o kò ní lára ó máa ro tọ́kù ni o ó ti gbà tí òun ro tọ́kù ó ní Ìgbòho ní ó fẹ́ràn wú ewu gẹ̀ẹ́tì òun tó fẹ́ràn wú sọ́kàwé òun lára ẹ̀ o ogun ti dé ogun dé. ẹjẹ àpilẹ̀ títí ẹ̀ èèkàn tó yẹ kó rán ní kó rán ẹjẹ́ ká máa sọ wípé kó bọ́ ọ̀tá kó lọ ṣiṣẹ́ kí Nàìjíríà kí Yorùbá kó gba independence nìkan tá a fẹ́ nìyẹn a fẹ́ wàhálà ilé tó ń ṣe ara ló ń ta ó jẹ dẹ̀mọ̀pọ̀ nílara Gani nílara gan ẹ̀rí gẹ̀gẹ̀ ọrùn ẹ̀ ìgbà ọ̀rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ báwo ti ní gẹ̀gẹ̀ lọ́rùn tó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti ní gẹ̀gẹ̀ lọ́rùn kó yẹ kó yá lọ jókòó kó máa ọ̀pá orógbó ẹ̀ tó ń gbé kiri yẹn kó wá mi lọ gbé sí gbogbo èèyàn gbádùn ṣé ẹ ti gbọ́ mi báyìí ẹ má máa dá ẹgbẹ́ tí bàbá Èkìtì bá ti dé mo fẹ́ gbọ́rọ̀ bàbá Èkìtì torí mo gbọ́ pé ó ti wọlé mo fẹ́ gbọ́rọ̀ tàbí mo ti ẹ̀rù pé wàá jẹ́ kí bàbá Èkìtì wọlé sí gbogbo tó pè mí so ẹjọ́ tí bàbá Èkìtì bá ti wọlé mo fẹ́ máa sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ ẹ fi Gani nílẹ̀ ẹjọ́ máa fẹnu wú gbé kó máa fẹnu wú sọ́kàwé ẹgbẹ́ kò ṣe kò dolú rẹ̀ ṣe láti 2021 ó rí i pé ọmọ yẹn ṣiṣẹ́ ìṣó tún kó tún lára tó bá lè ṣe kó jókòó náà ó lóun fẹ́ gba Yorùbá kó ìtàn àtayérayé lè tó lọ ṣe ní kẹ́kù tó lọ ṣe ní báyìí tó ẹ̀kú ṣé ìjà tó ṣẹlẹ̀ ń kú a ní kó lé Fúlàní wọgbó ó lé wọn dànù òògùn ló wọn wá ní wọn á lọlẹ̀ kọ́ lọ fún lówó ṣé lọlẹ̀ ló ti lọlẹ̀ láti yọ ọjọ́ ìbáyìí ṣé ìyẹn la fẹ́ máa rán ni ṣé ìyẹn ló yẹ ká máa rán ọmọ ní alọlẹ̀ owó iná ni owó tó máa pa ẹ fi Gani lẹ̀ ẹ jẹ́ kí ọmọ olóríire ọmọ ológo tí gbogbo àwọn ọba tó ti wà lẹ́yìn ẹ̀ àwa gan wà lẹ́yìn ẹ̀ bíi ké kò ní ìyá kò ní bàbá àwa ni ìyá àwa ni bàbá àwa ni gbogbo ẹ̀ fún so ẹjẹ́ máa ṣàtìlẹ́yìn àdúrà ní ká máa gbà fún Ìgbòho every time láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹjẹ́ máa fàdúrà ká máa gbé ká máa fún ládùúrà tó kò tú ọ nírí mú ọ̀dẹ̀ ní tipa Tinubu yẹn náà ká máa kígbe kó jọ kó Yorùbá lè jọ eléyìí tó bá máa ṣe fún wa kó ṣe fún wa so bó ṣe jẹ́ nìyẹn máa jà ó dàárọ̀ mo ní kí n dá sí tí bàbá Èkìtì bá ti dé. bàbá Èkìtì wọ́n wà mí bí ìfipá rẹ̀ bá mi láìkè má lè bá mi sọ fún ọ pé kó bá mi tẹ tán pọ̀ kó bá mi láìkè tó ní kó bá mi láìkè agbóríbì yẹn máa lọ sókè. mi ìmọ̀ ṣe báwa tẹ́ o àti pápá mo tún sọ fún àwọn èèyàn wa ẹwọ́ tẹ̀lé bá ti ṣètò tó wá ní ó ń ba bọ̀ ní wọ́n ní sọ pé ó ń ba lọ ẹ máa sọ yẹn pé ó ń ba bọ̀ ní ẹ máa bá bọ̀ ẹ máa sọ fún wọn lẹ́fíìtà Yorùbá òye máa sọ fún wọn lẹ́fíìtà pé wọ́n ń ba bọ̀ ní kì í ṣe pé wọ́n ń ba lọ àní ba lọ à ń bọ̀ bọ̀ ní lórúkọ Jésù ṣé ẹ ti gbọ́ òkè ó dàárọ̀. Oòduà ìtàrà ìfún wọn ní kí n spin àbí Odùduwà àṣẹ kínní kan wọn ní kí n stop show yìí for now pé kó ní ká fi tẹ tán pọ̀ lórí ẹ̀. Bàbá Èkìtì ẹ ọ mute o àbí nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ jọ ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ dákun ẹ ní sàgbàpọ̀ ẹ bá gbé sókè. àwọn ọbẹ̀ ní kọjá àwọn kí gbogbo lé. àdìsá ọbẹ̀ ní kọjá àwọn kí gbogbo lé ẹ ṣeun. ọba ọbẹ̀ ní kọjá. ọba kí gbogbo lé. ọba ọbẹ̀ ní kọjá.
bá kí gbogbo yín o. Ẹ wo jàre àti mi. Àwọn ti ọwọ́ yín ti sú mi. Ọlọ́run a máa bá a bọ̀ ní lágbára Ọlọ́run. Ó máa túbọ̀ máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́. Àṣẹ. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Kéèyàn jókòó sórí kíní kọ́sẹ̀tì kámẹ́rà kó ká máa rojọ́ báyìí. Ṣé mo gbókùn lè bá rojọ́ ni? Ẹjọ́ là ń gbókùn lò ní iṣẹ́ mọ̀ mi. Iṣẹ́ lẹ̀ ń ṣe, iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe àǹtí. Àní máa ń yìn yín o. Ìyá mi gan wá sí ìyá mi kan ti ẹ ti gba ìyá mi mọ́ mi lọ́wọ́ báyìí. Ṣé láwọn ìyá yẹn rẹ? Ẹ bá mi tọ́jú màmá o, ẹ bá mi tọ́jú àwọn ìyá yẹn. Ẹ bá mi sọ pé mo nífẹ̀ẹ́ wọn gan ni. Ẹ bá mi sọ pé mo nífẹ̀ẹ́ wọn. Mo kí everybody, mo kí gbogbo ilé, mo kí everybody, ọmọdé àgbà, arúgbó, everybody, mo kí everybody. Because gbogbo wa iṣẹ́ là ń ṣe, ẹ má yẹn tó rọ̀. Because inú ayé tà wá yìí, olúkálùkù ń ṣe tiẹ̀ ní nǹkan tó wà nù ayé yìí ó pọ̀ gan. So àwọn èèyàn máa wà káyé ìdèrò àwọn máa ṣe tí wọn ó ti lé nìkan. Àwa tá a dúró tá a mọ́ra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ má gbọ́rọ̀ ẹnu ìdarí ó ti yé yín. Ìjẹ́ kan máa sọ lọ, ọ̀dọ́ wa máa sọ, ọ̀dọ́ tó gbọ́ ẹlẹ́nu kó fẹ́nu ara ẹ̀ sọ ó ti yé yín. Ìjọ tèmi mo ti rí Igboho ní ìlú òyìnbó ní London bàtà ṣe rálì ní wọn máa ti gba Yorùbá ti pẹ́ ẹ má wọrí ẹ má fọ́sẹ̀ ṣé ń wá ẹni. Ṣé ń wá ènìyàn lè má fọ ọmọ Yorùbá. Ìyàbọ̀ àwọn ń ta mélòó yẹ banana Igbo ṣé bàtà wá ta nígbà nìyẹn ẹ má ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ẹ má ti wọ̀ ọ́ ẹnu rárá ọ̀rọ̀ ẹnu ní ó tún wá gbé fún bàbá wa Jagaba. Àkànbí ọmọdé sílẹ̀ jà mọ́. Ó pé fún ọ̀pọ̀ tí ó bá ti Jagaba kò lè everything ò lè wọ́ọ̀kì báyìí. Because èmi náà ti ń kó ìrìnàjò yẹn pé báwo la ẹrẹ ṣe ló máa ṣẹlẹ̀. Bọ̀ ayọ̀ ni ó dẹ̀ ní dá sí ó já báyọ̀ lọ. Ẹ má wo ẹ má fún jàre. Ọ̀dà ẹ ṣeun bàbá wa. Dẹ̀dẹ̀ ń pé ó yá. Ẹ ṣe gan. Ó hàn nínú ohun yín pé inú yín kàn ń dùn débi pé bàbá wa yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ jẹ̀tọ́ pé ọlọ́pẹ́ ni wọ́n ń dùn wọn. Bàbá Èkìtì mà ti wá nẹ́tíwọ̀kì rẹ̀ gbà wá o. Bàbá Èkìtì ti wá nẹ́tíwọ̀kì lọ́gbọ̀n bọ̀. Màá tọ̀ wọn lórí fóònù mi sí. Ẹ bá mi fún Bàbá Èkìtì ní ẹ bá mi fún wọn ní dìbò. Ṣé ti rí nẹ́tíwọ̀kì? Ẹ ti dé? Ẹ ti rí nẹ́tíwọ̀kì. Ó yá ẹ bá wa gbọ́ sókè. Bàbá Èkìtì ẹ ní sùn ẹ jẹ́ kí èèyàn kan bá wa sọ̀rọ̀ lórí fóònù. Ó yẹ gbọ́ à ń gbọ́ yín lórí fóònù. Hello àti gbé kọ́ọ̀lù yín sà. Kálẹ̀ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Nǹkan tí mo sọ ni pé 4 more for Tinubu, 4 more for Jagaba. Yorùbá wuyì kí bá ṣe ọlá bàbá yìí. Níbo kí làbá máa sọ? Kí làbá máa sọ? Ọlá rẹ̀ ni. A sì mọ̀ pé lágbára Ọlọ́run ọba 4 plus 4 it will become 8. 8 yẹn ni 4 plus 4 it will be 8. It is 4 more for Jagaba, 4 more for Tinubu. Yorùbá wuyì kí ni mo fẹ́ sọ gan-an? Ẹ bá wa sọ à ń gbọ́. Ṣẹ́rí ní ayé yìí tí ẹ bá ní ọ̀kánjúwà yóò kó bára rẹ̀. Torí ọ̀kánjúwà ẹ̀ èèyàn ní fẹ́ mọ ibi tí ó lọ, èèyàn ní fẹ́ mọ tó máa kó nǹkan kalẹ̀, èèyàn ní fẹ́ mọ etí ó mú. At the end of the day ọ̀tọ̀ nìkan tí ó lọ mú tí èsì títí ẹ̀ pé ohun tó mú yẹn ó sì kó bá ní. Irú rẹ̀ ní àwọn Gani Adams ṣe yẹn. Gani báwo? Gani Adams because ohun tí wọ́n ń ṣe yìí kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni yìí? Àwọn olóyìnbó ní if you can't beat them, join them. Kò sí tìjú bẹ́ẹ̀. Nígbà tí wọ́n pé kí ni yìí, ó rí pé ó ṣe kò lè ṣe. Ẹ̀bẹ̀ sì ni kọjọ́ ìwọ̀n kájọ máa lọ. Tó bá jẹ́ original Yorùbá ni, ohun tó yẹ kó ṣe nìyí. Ẹ dákun ẹ wo àárín nígbà tí olóyè lọ sí Ilé-Ifẹ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn mọ̀ dẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀
original Yorùbá ni wọ́n. bẹ́ẹ̀ Àwọn Koiki gbogbo original Yorùbá ni wọ́n. Àdénàbèdè kí ló tẹ̀lẹ̀? Onígbọ́n tí wọ́n ti yẹ̀yẹ́ ni wọ́n ti yẹ̀yẹ́. Àmọ́ àwọn ọmọ àlè Yorùbá àwọn ọmọ tako Yorùbá tó pé òní fẹ́ gbọ́ àwọn original Yorùbá yé tí àwọn Yorùbá bá lọ bí báyìí àwọn ọmọ ìyá sẹ́yìn ni. So nǹkan tí mi ọ̀rọ̀ Ganiya eléyìí kò sí tìjú ń bẹ́ ìbẹ́sì ni kọ́kẹ́jọ́ yìí ẹ̀yìn kòlókòlè inú àbúbá ọ̀run ọmọ ṣe ọkọ̀ ojú omi inú ẹ̀ ọkọ̀ onúwà kọjọ́ ọkọ̀ onúwà àjẹbẹ́ tómi yẹn bá dé sẹ́yìn yẹn. Ikú omi sì tún ń bọ̀ ní ó dàbọ̀ ẹ ṣe gbọ́ ikú omi sì tún ń bọ̀ ní àbẹ̀wò lọkọ̀ onúwà. Tsunami ńláńlá ní bọ̀ ẹ̀ tí mọ̀ ni Yorùbá wuyì tsunami ńláńlá ní bọ̀ tẹ́lẹ̀ tó ohun tẹ́ rí lè fẹ̀ yẹn ìkẹ́ díẹ̀ lélẹ́ ní ìkẹ́ díẹ̀ ní tẹ́ pé mi máa ń sọ ìkẹ́ díẹ̀ ní àwọn fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí agbágbé ni. Ẹ mọ̀ pé for security please ẹ pé security lẹ́yìn náà sọ̀rọ̀. So tsunami tó ń bọ̀ mo sọ wípé mo ní àwọn Haúsá yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ ìyá dànù nílẹ̀ Yorùbá ni torí àwa Yorùbá. Bàbá wa ẹ má go deeper. Àmì ní go deeper àwa Yorùbá àwa ní agbárí jù wọn lọ àwọn mọ̀ta ṣe ni àmọ́ àwa Yorùbá ní agbárí jù wọn lọ wọn bá tí ń sọ nìyẹn. Kódà ẹ ṣeun gan. Ẹ mọ bó tó lọ. Ká máa bá a bọ̀ náà ní kẹ́ máa tún ká máa bá a bọ̀ ẹ má sì ká máa bá a lọ ọmọ ẹni tó bá lọ ló bá kú. Bàbá wa ni bàbá lẹ́kìtì ẹ bá pàtẹ́wọ́ fún bàbá Èkìtì o bàbá Èkìtì ẹ̀wọ̀n mìtì fídíò mo fẹ́ ṣọ̀tẹ̀ ní fídíò tí mo rẹ̀ fi ṣọ̀tẹ̀ ni mo wá látẹ̀kùn sí mi ò rí ẹ bá wa bàbá Èkìtì ya à ń gbọ́ yín sà. Á dára fún wa ojú òní tiwa. Àṣẹ. Àwa la máa borí ọ̀tá. Àṣẹ. Wọ́n ń jà kúrò ní. Àbùkù ti kàn wọ́n. Bàbá Èkìtì. Wọ́n ń jà kúrò ní. Wọ́n ti wà ní hòhò. Aṣọ ò bá wọn mọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Mo ń gbọ́ tí màmá mi kan sọ pé ká má dá wọn lóhùn mọ́. Ó léwu mà. Tí a bá dá wọn lóhùn ó léwu. Tẹ́ ẹ bá wo ìgbé ayé àwọn tá à ń wí yìí. Ṣé ẹ̀ ń gbọ́ mi mà? Bàbá Èkìtì ẹ jọ ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì o oníṣẹ́ ẹ̀ ṣáà ń gbá wọn bàbá Èkìtì ẹ ní sùúrù ẹ kì mọ̀ bí wọ́n ń gbọ́ yín ẹ kó mi yé ń gbé kíní káàkiri gbé mi yé káàkiri ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì. Ẹlẹ́ẹ̀kan wọ́n ní ká má dá wọn lóhùn mọ́. Mo ní tí a bá dá wọn lóhùn ó léwu. Ó léwu. Àwọn irọ́ kan wà ká máa pa mọ́ èèyàn mọ́. Tí ènìyàn ò bá sọ̀rọ̀ lénìí tó bá dọ̀là wá nígbà tó sọ kí ló tó sọ̀rọ̀. Torí irọ́ a máa dòótọ́ nígbà míì. Àwọn oní àyídáyídà wọn a máa sọ̀rọ̀ dòótọ́ ká lẹ̀ mọ́ àyàn lára. Tolúwẹ̀ á wá ọṣẹ àti kẹ̀kẹ́ tó máa fi fọ́ tí ò ní rí. Tí ò ní rí. Ìkejì bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Ó ní abàlújẹ́ tó ń bàlújẹ́ tẹ́ ẹ̀ bá sọ pé ó ń bàlújẹ́. Tó bá dọ̀là lóun náà máa sọ pé òun náà wà lára àwọn tó ń tún ìlú ṣe. Wow. Tó tá a bá ti rí ohun tí ò tẹ́ wa lọ́rùn ní irú àkókò táwọn ẹ̀yà gbẹ́dọ̀ sọ síta mọ́. Ẹ túbọ̀ o. À ń gbọ́ yín sà. Nàbà wá ogun tá à ń jà lénìí àwa jẹnẹrẹsẹ tó wà mẹ́yì. Àwọn ojúlówó ọmọ ọkọ ni mò ń bá wí o. Number one, the cause of ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn bàbá wa rí ìgbà yẹn lọ́hùn tó dákẹ́. Tí wọ́n náà wò fẹ́ wàhálà. Ẹ̀yà ọmọdé ló ń ṣe. Èwo tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Àtẹ́wọ́. Òun ní àyè bí wá gbàtàpà tó wá kọ́lé ìkùnú tiwa lọ́rùn náà. Ṣé ń kílé ẹ̀? À ń gbọ́ yín àbẹ́ Èkìtì. Ṣé gbọ́ mi mà? À wà pẹ̀lú sà. Number one,
fídíò kan jáde lánàá wọ́n ń sọ fún wa wípé àwọn ò tọrọ lọ́wọ́ ọba o. a ti play video yẹn a ti play ẹ. àwọn ò tọrọ ọba kọ́ ló ra eléyìí o. èní làwọn aṣẹ́ ìmọ̀ pé Ṣèyí Mákindé ló rà fún wọn. ẹ jẹ́ fira wa léèrè àwọn ọmọ Yorùbá. kòlábò Ṣèyí Mákindé àti Gani Adams ní Ọ̀yọ́ èrè wo làwọn ọmọ Ọ̀yọ́ state jẹ́ mẹ́ failure. Because ní gbogbo state tó ti create Àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ state ló fọ́nbù jù. That I can say that they don't have any achievement because Gani Adams was the leader in Ọ̀yọ́ state Àmọ̀tẹ́kùn. So tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ni pé wọ́n celebrate failure ni. They are saying no màmá mi tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ àwọn bàbá wa ni ó máa ń dẹ̀bi ni ogun ló dá sí wa lọ́rùn lóde òní. They are celebrating failure. Failure ni mà ẹnu Ṣèyí Mákindé ló sọ wípé they lost more than 300 Àmọ̀tẹ́kùn soldiers under the umbrella of Gani Adams tó fi jẹ leader wọn. 300. What is the achievement? Bẹ́ẹ̀ ni O'Brien ló sọ nínú interview ẹ̀ kan. Ó lágbára o. O'Brien ló sọ. Ó lágbára o. Tó bá gbé mọ́tò fún Gani lẹ́nìí, it means that they deliberately collaborate with together to waste the life of youth in Ọ̀yọ́ state. Tẹ́kọ̀ mi mà, ẹ jẹ́ sọ síbi tí ọ̀rọ̀ wà. À ń gbọ́ yín sà, ń gbọ́ yín. Lẹ́nu àwọn ti ń tẹ́tí àwọn bọ̀ wá àárẹ̀ sí ẹ, àwọn èèyàn òṣè tuntun mọ́. Mo ti ń sọ fún wọn ti pẹ́pẹ́. Ọmọ ààrẹ sí. I don't have another hope. Kí ilẹ̀ Yorùbá lọ. Ṣẹ́gbọ́n mi mà, I don't have another hope. Kí ilẹ̀ Yorùbá lọ. Tí ilẹ̀ Yorùbá, Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá worst. Àṣẹ. Jù báyìí lọ, kọ́nà tó bá wa tó. Gani lè kẹ́rù ẹ̀ fáàmù. Kó di Núpé. Ìbọn mi fẹ́ sá lọ. Núpé báwo? Núpé. Ṣé ẹlẹ́mọ̀pọ̀ máa Núpé? Núpé ni. Núpé. Ẹlẹ́mọ̀pọ̀ máa Núpé ni mà. Èmi ò sọ pé a rí ibi àkókò. No. It's not ibẹ̀ ló ń gbà tọ́ mẹ́ màmá mi. We are talking about origin. Ẹ jẹ́ bẹ́ẹ̀ tí mi fídíò tí mo rí lẹ́nìí. Tí bàbá Adéṣe ọ̀kan ẹni máa dárúkọ. Tí ó tó bá tẹ́ bàbá ti tèmi ló ń jó lágbàlagbà. Màá lùlù lágbàlagbà fún bàbá mi kó lè mọ̀ pé n tó ń ṣe ò dáa. Bí bàbá Adéṣe ọ̀kan àjọ pàdé ní Kútọ́nù tí iṣẹ́ nǹkan tí iṣẹ́ méjì mọ́. Nígbà tí bàjẹ́ sọ láti bàbá Akíntóyè wà ní Kútọ́nù. Bàbá Adéṣọ̀kan akitẹ́tì Akọ́lá George àjọwọ́ bẹ̀rẹ̀. Ìgbà yẹn láti organize the security of the Yorùbá race. How do we do it? Bó ṣe máa ilẹ̀ Yorùbá. Bó ṣe máa rìn to be able to secure our land. Bàbá ìlú àmẹ́ńgbà yẹn náà ó sọ sítórì tí Gani fojú ẹ̀ rí. Pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun bàbá fàtì jùlọ. Mo ti gbàgbé ọ̀rọ̀ yẹn ìyá mi kan ló pè mí láàárọ̀ yìí ní láti London. Pé bàbá ìtọ́jú àjọ ìyá mi àti ìyá ìyájọ wà nílọ́rin ní. Ẹ bá mi máa ṣáwà bẹ́ẹ̀ Èkìtì ní gift. Ẹ bá mi ṣáwà bẹ́ẹ̀ Èkìtì ní gift ẹ jọ. Ẹ bá ń gbádùn kan tó ń sọ. À ń gbọ́ yín kà. Ó ní bàbá tó sọ fún wa pé Gani fẹ́ pa òun. Gani ló da OPC rú bàbá tẹ̀wọ̀n yẹn bàbá Adéṣọ̀kan yẹn is one of those people to fund OPC pẹ̀lú bàbá Dr. Frederick Facheun. Bàbá mi ló wá jókòó ti Gani lẹ́nìí. Èmi mọ̀ mo sì ń sọ kì í ṣe dídùn náà kan bàbá. Wọ́n ti bàbá sí ni tàbí kò owó torí owó burú owó máa ń gbà ọmọlúwàbí kò lọ́wọ́ èèyàn.
where target ni pápápá. Because mi ò rí, I don't see that Baba can low to that extent. Kí ló máa pẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò kó pàrọwà sáwọn ọmọ ẹ̀ tí inú ń bí for what? Are they not the one that start this issue? Torí pé wọ́n declare pé Ìgbòho gbọ́ níta pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó ti fọwọ́ sí ìlú ẹ̀kọ́, ó ti fọ approve ìlú ẹ̀kọ́ làwọn ọmọ Gani bá yà wèrè sígboro. Tí bàbá yóò ṣe tí ó sùn ní àdúgbò sí láyé. Tó wá ń pe àwa tá a wà lẹ́yìn Sunday Igboho ní bloggers. Pé náà ọ̀nà òun yẹ àwọn ọ̀fẹ́ gbé mọ́mọ́dé sọ fún wa láàárọ̀ yìí. Ẹ̀ṣẹ̀ ẹ̀ sì máa gbọ́rọ̀ ọ̀nà òun yẹ. Bóyá ọ̀nà òun yẹ lẹ́ máa gbọ́ títí yín máa fi di ìbálẹ̀. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Ó ti gbójú ẹ̀ ní síta àgbẹ̀dọ̀ sódójú ọ̀rọ̀. Tá a gbọ́dọ̀ sí kiri, tá a gbọ́dọ̀ sódójú ọ̀rọ̀. Gbọ́dọ̀ sòdojú Mo sọ ọ̀rọ̀. nǹkan mo ní tí bàbá yẹn bá fẹ́ ṣe. Ẹ parí ìjà láàárín àwọn OPC ni o. OPC bàbá fẹ́ dífá ṣeun. OPC Gani Adams. Ẹ bá wa pọ̀ wá táàpù. Ẹ gbà o. OPC reform. Kí ló wá dé tó wíwá jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho lẹ́tọ́ wa lọ sọ ọ́n bẹ̀? Ó sú wa o. Kí ló ṣe Sunday Igboho bá ń ṣe OPC ni? Ẹ̀ ń bínú orí. Mo dẹ̀ sọ lẹ́nìí. Kútọ́nu lèmi ti sọ fún bàbá yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní Gani ti sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Bẹ́ẹ̀. Gani ti sọ fún wa pé Yorùbá ò ṣe é jà fún. So nígbà tá a dẹ̀ rí ẹni tó sọ wípé òun ní tòun o. Òun fẹ́ jà fún Yorùbá. Òun ní Yorùbá òun máa jà fún Yorùbá. Ẹ máa nu ẹnu fún wọn. Olórí kẹ́kọ̀ọ́ ní ká máa yá mi. À ń gbọ́ nígbà tó ṣe kọ́. Ó lóun fẹ́ ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Mi ò mọ nípa màsán lọ́rọ̀ ni. Gbogbo nǹkan lọ́lọ́run fún mi lẹ́bùn ẹ̀. Agídí Èkìtì lónìí ṣùgbọ́n Ọlọ́run fún mi lóde kíkọ́. Ọlọ́run fi ìyàwó kíkọ jẹ mí. Ó parí. Ó ní òun máa ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Wọ́n ní dandan ni ó máa jìyà tẹ́nìkan ò jẹ rí. Ó ní tóun bá jìyà tẹ́nìkan ò jẹ rí. Òun máa gbádùn tẹ́nìkan ò gbá rí. Lẹ́nu fọ́ sí wẹ́wẹ́. Lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. Ṣẹ́gun mọ̀. Ìgbòho iṣu Yorùbá. Ẹnìkan iṣu Yorùbá dáadáa mà. Níkì ẹ jẹ́ kí wọ́n sẹ́ǹtì àtìmì kẹ́ tó gbé wọn wọlé má ìfọ́n fúláàgì ètò ẹ kọ́ sẹ́ǹtì àtìmì Abẹ́òkúta ẹ̀lìṣọ́ ńlẹ̀. À ń gbọ́dọ̀ Abẹ́òkúta. Tẹ́ bá ka iṣu bàbá Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀ ti pè because bàbá Awólọ́wọ̀ want to become a president of Nigeria. Ní bàbá ti bẹ̀rẹ̀ sí ní problem. But Ìgbòho torí pé Ìgbòho sọ wípé ẹ má pa ìran Yorùbá mọ́. Ẹ lọ béèrè ẹni tó jẹ ìyà nítorí Yorùbá bí Sunday Igboho nínú ìtì Yorùbá kò sí. Kò sí tó gbé àjàgà gbogbo ilẹ̀ Yorùbá ó gbẹ̀rù. Torí pé ó fẹ́ ṣe torí pé Sunday Igboho ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Ó dẹ̀ jìyà Tẹ́nìkan ò jẹ́ rí. kẹrí fún ìran Yorùbá. Ó wá dé pa. Wọ́n jẹ ọrọ̀ tẹ́nìkan ò jẹ rí. Wọ́n wá ń bẹ iyì tẹ́nìkan ò gbà rí. Gani wá bínú. Ó wá ẹ̀fẹ́ ti pé òun ló yẹ kó fún ní iyì yẹ. Kò pọ́tibù ìyá mi. Bẹ́ẹ̀ ni Yorùbá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ. Mi ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi lé o. Ẹ gbọ́ ṣe ń gbọ́ Abẹ́òkúta lórí YouTube àti Facebook o. TikTok ń kọ́. Hello. Ẹ̀yin gbọ́ lórí TikTok. Facebook àti YouTube ṣe ń gbọ́ Abẹ́òkúta ẹ jọ̀ọ́. Ẹ bá wà kárí dèwé ẹ jẹ́ kárí kọ́mẹ́ǹtì yẹn ẹ dákun. À ń gbọ́ yín. Tẹ́lẹ̀ Yorùbá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ. So iyì àti àpọ́nlé tí Sunday Igboho gbà. Ẹ má gbàgbé pé Gani sọ wípé ẹ lè sọ olórí ogun ilẹ̀ Yorùbá di méjì. Ẹ bí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ ta ló fi wọ́n jẹ olórí ogun o. Àwọn tó súnmọ́ Gani dáadáa. Wọ́n wà ní Ondo State lọ́dọ̀ mi bíbá Èkìtì bíbá yìí. Wọ́n ní Gani òun ìbọn rí. Kò yan ìbàdí kò yin ìbọn. Ìyá yìí dẹ́. Let us say the reality. À ń gbọ́ yàn Abẹ́òkúta. So the confirmation
endorsement tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó fún Sunday Igboho ó ṣọ́ọ̀kì wọn. Wọ́n lọ tọrọ mọ́tò ń bẹ̀ ni. Àdúpẹ́. Wọ́n lọ tọrọ owó ń bẹ̀ ni. Mo lè sọ ìrìn àjò wa sí Ọ̀ṣun state. Ìgbòho ní pé tí òun bá ti launch ìlú ẹkùn ní Òṣogbo, òun máa kí bàbá wa Àtàwọ̀já tòṣogbo. From there to Ẹdẹ. Ṣé ẹ mọ̀ pé Ẹdẹ ti fún wa ní ìyàwó kejì?